tètè lọ gbé ìgbésẹ̀ ní kíákíá láti fi páńpẹ́ ọba Dupe Onitiri lórí ìkọlù tó wáyé ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n Akintoye tó jẹ́ adarí ìlànà ọmọ Oòduà ló fohùn léde bẹ́ẹ̀. ọ̀jọ̀gbọ́n Akintoye ní ọ̀rọ̀ rí bí àwọn oníwèé ìròyìn kọ̀ọ̀kan bó ti ṣe ń gbé káàkiri nípa wípé àwọn ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ló ń bẹ nídìí ìkọlù tí àwọn ajìjàgbara kan tí wọ́n lọ ṣe sọ́fíìsì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ sátidé tó kọjá yìí. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ṣọwọ́ sáwọn oníwèé ìròyìn ni wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ ọ̀hún àti pé ìdí tó fi ṣe pàtàkì tó ṣe kókó kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tètè declare wanted báyìí kó tó di wípé ọ̀rọ̀ ọ̀hún ò bẹ́yìn yọ ju bó ṣe wà yìí lọ. Ó lágbára ẹ̀yin èèyàn, ṣùgbọ́n kí n tó wá tẹ̀síwájú. Ìkànnì DigiNaija tẹlifíṣàn lẹ́kàlẹ̀ sí tẹ́ tí ń wò mí tẹ́ tí ń gbọ́ mi, ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lójú òwòrán yín, ẹ láìkì, ẹ kọ́mẹ̀ntì kẹ́sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun. Nínú àtẹ̀jáde ọ̀hún tí ọ̀jọ̀gbọ́n Akintoye tó kọ síta ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ikọ̀ Yorùbá Nation ọ̀hún ló ń bẹ lábẹ́ olùdarí Dupe Onitiri Abíọ́lá tí ń ṣe ayagbajúmọ̀ MKO Abíọ́lá tó dolóògbé lọ́jọ́sí. Ó mà ṣe o. Ǹjẹ́ ìbanilórúkọ jẹ́ kọ́ rèé fún ọ̀jọ̀gbọ́n Abíọ́lá báyìí? Tẹ́ ẹ bá gbàgbé wípé àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation faction kan tí wọ́n pe ara wọn ní Democratic Republic of Yorùbá ìyẹn DRY ni wọ́n ṣe ìkọlù kan tó lágbára sí iléeṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lọ́jọ́ sátidé tó kọjá. Wọ́n dẹ̀ ṣe eléyìí ní kété tí olùdarí wọn ìyẹn Dupe Onitiri tó kéde wípé àwọn ti gba òmìnira ara wọn. Láwọn ọmọ ogun rẹ̀ bá gbéra ó dínú sẹkítẹ́rìàtì ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ láti lọ rí àsíá wọn mọ́bi tí àsíá orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn flag orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ó wà gangan. Ọ̀rọ̀ ń gbẹnu tán láì ṣe wípé wọ́n mú nǹkan. Ó lágbára o. Lọ́wọ́ pápẹ́ òfin bá tẹ̀ wọ́n báyìí wọ́n sì ti ń fi ojú winá òfin. ọ̀jọ̀gbọ́n Akintoye wá ṣe lálàyé wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation faction tàwọn wọ́n jẹ́ oníwà pẹ̀lẹ́ àti pé gbogbo ìgbésẹ̀ wọn ló máa ń tẹ̀lé òfin lẹ́sẹ̀lẹ́sẹ̀. Wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation faction tí ń bẹ lábẹ́ olùdarí Dupe Onitiri jẹ́ oníjàgídíjàgan tí wọn kò nífẹ̀ẹ́ àlàáfíà rárá. Fún ìdí èyí kí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kíákíá báyìí láti tètè declare Dupe Onitiri wanted kó tó di wípé yóò padà wá ṣe ìkọlù tó lágbára ju eléyìí lọ. Ó lágbára. Wọ́n tún fi kún ọ̀rọ̀ wọn wípé evidence fídíò ń bẹ láti back up níbi tí Dupe Onitiri ti claim wípé àwọn ọmọ ajìjàgbara àwọn ló ṣe ìkọlù náà. Ẹ̀yin èèyàn wa kí lè ròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí? Ẹ máa sọ sí kọ́mẹ̀ntì kájọ máa gbé yẹ̀wò. ọ̀jọ̀gbọ́n Akintoye tún ṣe lálàyé wípé jàgídíjàgan kan ni yóò yanjú gbogbo rògbòdìyàn tí àwọn ọmọ Yorùbá ń fèsì currently ní orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá àwọn wà lẹ́yìn ìjọba láti ṣe investigation fínífíní nípa Dupe Onitiri kí wọ́n gbé kó sì wá ṣe àlàyé ohun tí ó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ nípa ìkọlù tó wáyé ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re lábẹ́ adarí ọ̀jọ̀gbọ́n Akintoye wá gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nímọ̀ràn láti tètè declare Dupe Onitiri wanted kí wọ́n sì fi ìyà tó tọ́ lábẹ́ òfin jẹ gbogbo àwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n rí kó. Ṣẹ́yìn èèyàn rántí wípé àwọn 21 ní ọwọ́ ìjọba tẹ̀ lọ́jọ́ sátidé ọ̀hún tó sì ti ń fi ojú winá òfin lọ́wọ́lọ́wọ́ báyìí kí
kí lèrò ń gbà ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì káàjọ máa gbé yẹ̀wò. ọ̀jọ̀gbọ́n Akíntóyè wá fi kún àlàyé wọn wípé jàgídíjàgan kò lè rìnjú gbogbo rògbòdìyàn tí àwọn ọmọ Yorùbá ń fèsì lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ àti wípé ẹgbẹ́ Afẹ́nifẹ́re gan ṣì ní ìgbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo èròǹgbà yín ẹ̀yin èèyàn ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì káàjọ máa gbọ́rọ̀ yìí yẹ̀wò. èyí lohun tá a ti rí gbọ́ nípa ìkọlù tí àwọn ajìjàgbara kan tí wọ́n ṣe sí ọ́fíìsì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ sátidé tó kọjá. gbogbo ohun tó bá sì tún jẹyọ látàrí ọ̀rọ̀ yìí á máa mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa títí dìgbà míì táwa jọ máa pàdé ìkànnì Digi Naija Television ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ sì máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹ́ sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà